àti ajínrere Ezekiel Babalọlá Òmìnir. Okay. Bàbá àwárí ògo. Bàbá àwárí ògo. Ẹ jọ̀ọ́ kí là ń ṣe ní bíbá ìgan nípa tẹ̀lé mi? Nǹkan mẹ́rin tó so pọ̀ sójú kan. Okay. Àìsí mo fẹ́ ṣe ọjọ́ ìbí mi èní ni. Ti tóbi fọ́lọ́. Èní la tún ṣe àwọn akẹ́kọ̀ọ́ jáde tó ń lọ sílé ìwé. Èní náà tún ṣe àṣeyọrí tó ń ṣe graduation. Akọ́mọ̀nà fún ọdún 2020 èní náà la tún máa launch ẹ̀. Ìyẹn lọ́jọ́ tèmi kan. Lọ́jọ́ tèmi náà. Church anniversary pé mo pé 21 years lẹ́nu iṣẹ́ àdúrà. Èní náà tún ni. Ìyẹn ní ọjọ́ 15. Bẹ́ẹ̀ ni ìyẹn nínú oṣù kẹwàá táwa. Bẹ́ẹ̀ èní náà ni. 21. Èní náà ni. Láti ọ̀dọ̀ àwọn ìjọba àpapọ̀ nílùú Àbújá tó so pẹ̀lú àwọn affiliated to Port Harcourt wọ́n fẹ́ fún mi ní àmì ẹ̀yẹ World Ambassador of Peace all over the world. Ìyẹn lọ́jọ́ tèmi lónìí náà àwọn representative ti dé láti ọ̀hún láti dé by plane ni wọ́n dé lọ́wọ́lọ́wọ́. Ẹ jẹ́ káwọn ará ilé kan tó gbóyin dáadáa kẹ́ bá mi bá wọn sọ̀rọ̀ dáadáa. Mo dúpẹ́ púpọ̀ lọ́wọ́ Ọlọ́run fún oore ọ̀fẹ́ tí mo rí gbà kì í ṣe agbára tàbí ohun owó tàbí nǹkan kan mo kàn rọ àwọn èèyàn ẹ jẹ́ ká jẹ́ ẹni tó ní ìwà rere ká dẹ̀ jẹ́ ọmọ Ọlọ́run ká má ríra wa níra pé èmi ni mo tó tán ẹ jẹ́ ká wà wọ́n bù ká rẹra wa sílẹ̀ k'Ọlọ́run gbé wa ga gbogbo ohun tó ń ṣẹlẹ̀ lẹ́ni mo mọ̀ pé ìyanu máa ṣẹlẹ̀ ṣùgbọ́n mi ò mọ ọ̀nà t'Ọlọ́run fẹ́ gbé gbà ṣùgbọ́n mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run àti gbogbo àwọn tá a jọ ń ṣe ìjọba orí òkè yìí wípé mo dúpẹ́ lọ́wọ́ wọn fún àtìlẹ́yìn wọn ò fi wá sílẹ̀ Ọlọ́run dẹ̀ ti pa náà tẹ̀ níbí mo ti sọ fáwọn èèyàn pé tá a bá ti níwà rere síra wa ibi tí mi ò tí ibi tí ọmọ yín ò lè dé àámú débẹ̀ mọ́ ṣe ìwà mo máa ń wọ ọ̀pọ̀lọpọ̀ nínú ayé ẹ mọ́ jẹ́ kí ẹlòmíràn kọ́ mọ́ ọmọ débì kan bó lọ́mọ yẹn ti fẹ́ gòkè ẹ wo ojú àwọn tẹ́ ń pàdé níbí lè ní àwọn top officers àwọn ọlọ́pàá àwọn agbófinró wà ń bí bẹ́ẹ̀ nìkan bá kọjá ìyọ́ ọba rẹ̀ ń ga dúró mù ni so inú mi dùn púpọ̀ mo dẹ̀ rọ àwọn èèyàn pé ọmọ yín náà lọ sókè ẹ̀yin náà lórúkọ Jésù ẹ̀ ní dòkú ẹ jẹ́ olótìtọ́ ẹ níwà pẹ̀lẹ́ sáwọn ènìyàn àtàwọn ìránṣẹ́ Ọlọ́run ẹ jẹ́ àmọ̀ pé ajura wa lọ pásítọ̀ ju pásítọ̀ lọ àáfà ajá àáfà onímọ̀lẹ̀ jẹ́ onímọ̀lẹ̀ lọ láàyè ibi ọtí ṣe mọ̀lẹ̀ rí hàn oníkálukú ló ní category by category ẹ jẹ́ ká maintain integrity ní gbogbo ọ̀nà tá a bá wà àlàáfíà fún yín. Dádì kíkẹ́ tó máa lọ ẹ jọ̀ọ́ ẹ má bínú fún àwọn tó wá ń bọ̀ lọ́nà gẹ́gẹ́ bíi tán ń wò yín àti role model àmọ̀ràn wo lẹ ní fúrú àwọn báyìí. tán ń bọ̀ lójú ọ̀nà tí wọ́n ṣẹ̀ṣẹ̀ ń bẹ̀rẹ̀ iṣẹ́. tán bẹ̀rẹ̀ ṣiṣẹ́ ìrànṣẹ́. àmọ̀ràn tí mo ní fún wọn ni pé kán máa wo àwọn síwájú wọn kán ò bá ṣe kò sáwọn ọmọ tí mo brought táyé wọn lè bàjẹ́ ọmọ tí mo ti fún ní training tí ò achieve ẹ̀ kò lè achieve àbí òye yín so ìmọ̀ràn mi ni pé ẹ ṣe jẹ́jẹ́ ẹ má rágbàfín ẹ tó bá ti rágbàfín ibi tó máa bá rẹ ò ní dáa ó ń ṣe wú orí làgbà ọmọ kékeré tí òjò rándú yóò gbé bàbá 98 lulẹ̀ ẹ jẹ́ àtẹríba fágbà ká tẹríba fẹ́ni tó ju ni lọ. ká tẹríba fágbà. bẹ́ẹ̀ ni ìwọ tó bá jẹ́ ọmọdé tó tẹríba fágbà wàá débi tó ń lọ ṣùgbọ́n wọn tó ń ṣe bí eléyìí kò dáa. ìyẹn já sí sáré di ẹ má bínú ìyẹn já sí pé ìyẹn gangan ni kọ́kọ́rọ́ ni kéèyàn máa fi dókè. n tó fi lè dókè ni tẹríba fágbà. kéèyàn tẹríba fágbà. máa wo ẹnìkan gẹ́gẹ́ bí ẹni pé kò lè ṣe mo ra rẹ wípé ibi òkè yèmí náà máa débẹ̀ ìwọ tó wá síbí lónìí tó ń sọ kí wà láẹnu ẹ ti ya ni connection tó ń lọ lọ́wọ́lọ́wọ́ ẹ̀ Ọlọ́run ló ṣe. ẹ jọ̀ọ́ dádì àmọ̀ràn ṣókí fún àwọn akẹ́kọ̀ọ́ jáde tí lọ́jọ́ tòní. àmọ̀ràn mi fún àwọn akẹ́kọ̀ọ́ jáde ni pé kí wọ́n tẹ̀lé Jésù kò sí agbára kan lẹ́yìn Olúwa kán má tọ̀ Ọlọ́run tí ò tọ̀ Ọlọ́run lọ kán dúró ti Olúwa nínú òjò nínú ẹ̀rùn nínú àìjẹ àti àìmu kán dúró ti Olúwa bí wọ́n ti ń jáde lọ sínú ayé káwọn náà rí ìyanu Ọlọ́run torí pé nínú dídúró ti Olúwa ní ìṣelógo wọn ti bẹ̀rẹ̀. nínú dídúró ti Olúwa. bẹ́ẹ̀ ní ìṣelógo àwọn ọmọléèwé wọ̀nyí ó ti bẹ̀rẹ̀ kì í ṣe àwọn ilé ìlà àkọ́kọ́ kì í ṣe ẹ̀kẹ́ kì í ṣe ẹ̀kẹta. ẹ jọ̀ọ́ ẹlẹ́ẹ̀kẹ́lò gan lè tàn ṣe lé. tí a bá wo dáadáa ti ń lọ bí ìpele kẹjọ. bí ìpele kẹjọ. bẹ́ẹ̀ ni táwọn èèyàn ti ń jáde nílé ìwé. ìyẹn já sí wípé ọ̀pọ̀lọpọ̀ ló ti bù mu nínú omi ọgbọ́n látara yín. ọwọ́ kò lóye in fact àwọn tó ń bọ̀ níbi bí ò lè gba èrò. kábíyèsí Ọlọ́run. àwọn èèyàn sátà mọ́tò bọ̀ látàbújá lágbó wọ́n jẹ́ on the way. èyí today na today. àwa náà wà níbi ìdílé sùn àwa náà wà pẹ̀lú yín. yóò dára fún yín sà. ẹ jọ̀ọ́ dádì fún àǹfààní àwọn tí wọ́n ṣẹ̀ṣẹ̀ ń wò yín fún ìgbà àkọ́kọ́ lórí ẹ̀rọ amóhùnmáwòrán ẹ jọ̀ọ́ kí ni orúkọ yín lẹ́ẹ̀kan sí. orúkọ mi ni wòlíì àti ajínrere Ezekiel Babalọlá Òmìnir àwọn ènìyàn mọ̀ mí sí bàbá àwárí ògo. ẹ má bínú sà kí n tó máa lọ ẹ bá mi júwe ibi tí
ilé-iṣẹ́ ìrànṣẹ́ wà àti fún àwọn tó ń wò wá lórí ẹ̀rọ ìjára láti lè bá yẹn pàdé pàápàá láwọn náà fẹ́ débì lè jẹ́ sí pé wọ́n gbogbo ibi tí wọ́n bá ti ń wo ẹ̀rọ móhùnmáwòrán yìí ní gbogbo àgbáláyé tó bá ṣáà ti dé ìlú Ìkòyí Ìṣọ̀kan local government Ìṣọ̀kan local kí ìṣe government Ìṣọ̀kan láwà yìí nílùú Ìkòyí. Ìkòyí làwọn Ọ̀ṣun state ok tó bá ti dé Ìṣọ̀kan sáà lóun lọ sí New Jerusalem Church of Christ aládùúrà ẹyẹ méjì ọjà sá ní gbogbo Atapomu àti Kire Ìkòyí yìí ní center kábíyèsí ọlọ́run New Jerusalem ní headquarter níbí kábíyèsí ibi tí bí ń lọ Jésù àmúdébẹ̀ àmì Jésù àwọn ọlọ̀tẹ̀ àjókòó lé wọn lórí wọn ò dẹ̀ ní dìde mọ́ láyé àti láéláé ṣùgbọ́n ẹni tó bá ro rere fún ìjọ yìí kábíyèsí ògo rẹ̀ ọmọ abújáde òṣèré ní ẹ̀rọ ètò. ẹ ṣé gan púpọ̀ sà á tún máa tẹ̀síwájú nínú àwọn ọ̀pọ̀lọpọ̀ ẹ jẹ́ bá mi dárúkọ yín sà. orúkọ mi ni Pastor Olúyẹmí Abraham Ariyo. Pastor Olúyẹmí Abraham Ariyo. Abraham Ariyo. Pastor in charge of New Jerusalem Church of Christ tí a ti ń ṣe ìnáwó lé. ok ẹ̀yin ni pastor in charge. èmi ni olùṣàkóso. kábíyèsí ọlọ́run ẹ bá mi sọ nǹkan kan àti méjì nípa ilé iṣẹ́ ìrànṣẹ́ tàwa. ilé iṣẹ́ ìrànṣẹ́ tí a wà yìí ó jẹ́ iṣẹ́ ìrànṣẹ́ pé Ọlọ́run gbé kalẹ̀ ó dídí gbé kalẹ̀ ó jẹ́ ọkọ̀ ìgbàlà fún àwọn tí ó fẹ́ dé ilé sinmi fún àwọn tó jẹ́ pé tágẹ̀tì wọn ni pé láti dé ọ̀run so ó jẹ́ ibi tí a ti ń kọ́ àwọn ènìyàn láti mọ Ọlọ́run láti súnmọ́ Ọlọ́run dẹ̀ láti gbádùn Ọlọ́run sí láyé yìí àti láyé tó ń bọ̀. láti mọ Ọlọ́run. yes àti láti gbádùn Ọlọ́run sí nínú ayé tá a wà yìí àti nínú ayé tó ń bọ̀ wá. ẹ má bínú tí mi bá ní wà yẹn sọ wájú dé ẹ jọ báwo gangan lèyẹn ṣe lè mọ Ọlọ́run àti láti gbádùn Ọlọ́run. bí yẹn ṣe lè mọ Ọlọ́run ni pé láti máa tẹ̀lé àwọn òfin àti ìlànà tó lákalẹ̀ fún wa ìyẹn ni pé o gbúdọ̀ ṣe lè tí o wá fẹ́ gbádùn mi nǹkan báyìí ni kò ṣe tí o bá dẹ̀ fẹ́ rí ìdàkejì ojú mi nǹkan báyìí ni kò má ṣe tí èèyàn bá ti ṣe tọ́nà nípa èèyàn ṣe èèyàn á gbádùn Ọlọ́run ṣùgbọ́n tí èèyàn bá ti ta sí àgẹ̀rẹ̀ èèyàn á rí ìdàkejì Ọlọ́run. èèyàn á rí ìdàkejì Ọlọ́run tí èèyàn bá ti ta sí àgẹ̀rẹ̀. ẹ jọ ẹ̀yin gẹ́gẹ́ bí ọ̀kan pàtàkì nínú ìjọ New Jerusalem Church of Christ aládùúrà kí lẹ lè sọ nípa olùṣọ́ ìyẹn wòlíì pátápátá tinú ìjọ. ọ̀gá mi ni ọ̀gá mi torí pé mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run pé ibi àná ìdìbò náà ti ṣe tán gbà yẹn gẹ́gẹ́ bí akẹ́kọ̀ọ́ mo lè dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run pé lénìí mo jẹ́ ọ̀kan pàtàkì lára àwọn olùkọ́ wọn lénìí mo lè tún jẹ́ olùṣọ́ àgùntàn ìjọ náà ọ̀gá yẹn jẹ́ tó jẹ́ pé ó ń fani mọ́ra ó jẹ́ pé ó máa ń gbé ọmọ lọ́mọ á gbé pọ̀n á wà mọ́ra kò ní jẹ́ kí nǹkan ṣe ó jẹ́ tó nífẹ̀ẹ́ ó jẹ́ tó ní ọ̀yàyà tó yẹ kó ń kóyàn mọ́ra àtọmọ kékeré àtàgbàlagbà kò sẹ́ni tí kò fẹ́ràn wọn káàkiri àdúgbò tí àwáyé àti gbogbo ìlú yìí wọ́n fẹ́ràn wọn gan torí pé wọ́n jẹ́ tó yẹ pé wọ́n nífẹ̀ẹ́ Ọlọ́run wọ́n dẹ̀ fi ìfẹ́ hàn sí gbogbo ènìyàn tó wà ní àyíká wọn. lẹ́yìn tó jẹ́ sí pé ìfẹ́ náà la fi ròyìn Jésù Kristi Olúwa wa. bẹ́ẹ̀ni sà. ìyẹn náà wà ní pé bàbá gẹ́gẹ́ fúnra wọn náà jẹ́ èèyàn kan tó máa ń kóyàn mọ́ra. tó máa ń kóyàn mọ́ra lọ́pọ̀lọpọ̀ ìgbà bí ẹ bá wà nínú ìṣòro abánisọ̀rọ̀ afẹnẹ lọ́kàn balẹ̀ aṣọ òtútù sí lọ́kàn pẹ́pẹ́ ọkàn ẹni á balẹ̀ á dẹ̀ gbé ìṣòro àgbẹ̀kọ́ lọ́kàn. ṣùgbọ́n wíwá sí ìbáyọ̀ ọ̀pọ̀lọpọ̀ ǹjẹ́ Ọlọ́run gbọ́wọ́ wọn ṣiṣẹ́ ìyanu. a lè kà tán Ọlọ́run dára nínú ayé wọn kí ogun má ti dé ìgbà yìí bí wọ́n bá ti gbàdúrà fẹ́ nìyẹn nípasẹ̀ bẹ́ẹ̀ Ọlọ́run gba ẹnu wọn ṣe àṣẹ ọ̀pọ̀lọpọ̀ iṣẹ́ àmì àti ìyanu ló ti ṣẹlẹ̀ tí Ọlọ́run dẹ̀ ti gbọ́ wọn ṣe bẹ́ẹ̀ pé àwọn ènìyàn lè testify sí ní gbogbo ọ̀nà káàkiri gbogbo àgbáyé. kábíyèsí Ọlọ́run gbọ́wọ́ wọn ṣiṣẹ́ ìyanu. ó ṣiṣẹ́ àmì àti iṣẹ́ ìyanu. ẹ dákun ẹ bá ń lo ìṣẹ́jú àyà Yorùbá fi júwe ibi tí ilé ìjọsìn tá a wà gangan níbi wà tí a fáwọn wà ọ̀dọ́ṣẹ̀ yìí wò ó ní New Jerusalem Church of Christ aládùúrà ní Ìṣọ̀kan local government ìsàlẹ̀ abiri ní along Solace filling station ibẹ̀ ni a wà yìí. ìyẹn nílùú Ìkòyí. nílùú Ìkòyí kábíyèsí Ọlọ́run Nàìjíríà. ẹ bá mi dárúkọ yín lẹ́ẹ̀kan sí. orúkọ mi ni Pastor Olúyẹmí Abraham Ariyo. ẹ ṣé gan. No, sorry. Can you please tell me your name? Tell people, those who are listening to us, your name. This is Chiamaka Wachuko. Sorry, what can you say about what you are doing here, exactly? Oh, I'm happy to be here, and I really had fun. Okay. So, although I'm married to a Yoruba man, Okay. his name is Adebo Yorode. Okay. So I came with my mother-in-law, which is Iyalode Koboleko. Okay. Okay. But what can you say about the dad, or what you have heard about him a little since when you have been here? He's a very good man, Okay. and he's my mother-in-law adopted son. Okay. So he's a wonderful person, Okay. and I'm happy to be part of Okay. the family. But you have known this daddy since when? Like how many years you have known him? Oh, it's very funny. The way we met him is a very funny way, which I will not discuss now. Okay. But when the time is right, we'll know about that. Okay. Your name again? I'm sorry, my sister. Chiamaka Wachuko. You are welcome, my sister. Thanks for having me. Thanks. ẹ jẹ́ bá mi dárúkọ yín sà. Orúkọ
orúkọ mi ni prophet Ọlárẹ̀wájú Ezekiel. Prophet Ọlárẹ̀wájú Ezekiel. Ọlárẹ̀wájú Ezekiel. Ẹ jọ̀ọ́ kí là ń ṣe gangan níbi tá a wà lọ́jọ́ tèmi bá? Ohun tá à ń ṣe níbí lè ní ó pín sí ọ̀nà méjì. Ok. À ń ṣe àṣeyẹ Ok. fún àwọn akẹ́kọ̀ọ́ tí wọ́n kẹ́kọ̀ọ́ Bíbélì yege. Ok. Kejì tí a tún ṣe níbí ni àṣeyẹ ọjọ́ ìbí bàbá wa Àwárí Ògo. Ok. That's Primate Ezekiel ẹni tí Ọlọ́run fi iṣẹ́ rán. Ohun tí à ń ṣe níbí lè nìyẹn. Ẹ má bínú, ẹ jọ̀ọ́ báwo gangan lẹ́yìn ṣe jẹ́ sí bàbá? Well, ní abẹ́ orí ọ̀fẹ́ iṣẹ́ ìránṣẹ́ ọmọ la jẹ́ sí wọn nínú Kristi lábẹ́ orí ọ̀fẹ́ nínú iṣẹ́ ìránṣẹ́ àti wípé olórí wa Primate Olúwa ló ní Abíọ́lá Agbọ́tí Jésù àwọn àti bàbá Àwárí Ògo bíi ọ̀rẹ́ bíi bàbá sọ́mọ bíi ọ̀rẹ́ bíi ẹ̀gbọ́n sí àbúrò bẹ́ẹ̀ náà ṣe múra wọn. So àwọn náà la tẹ̀lé wá sí ibi àṣeyẹ lẹ́nu. Tí mi bá ní gbẹ̀yìn lákòókò ó ti tó bí ọdún mélòó tẹ́ ti mọ bàbá báyìí? Ẹni. Ó ti tó bí ọdún mélòó tẹ́ ti mọ bàbá Àwárí Ògo? Mo ti mọ̀ wọ́n báyìí ó ti tó bí ọdún 6. Bí ọdún 6. Bẹ́ẹ̀ ni. Láàrin ìṣẹ́jú ẹ̀yà kí lè bá mi sọ nípa wọn, kí lè bá mi sọ nípa bàbá Àwárí Ògo? Mo rí wípé ìránṣẹ́ Ọlọ́run alààyè olótìtọ́ ni wọ́n àti lódodo. Wọ́n sì jẹ́ ẹni tí wọ́n máa ń ṣe àánú fún àwọn ọ̀pọ̀lọpọ̀ ènìyàn. Wọ́n jẹ́ olólùfẹ́ ohun rere. Wọ́n jẹ́ ẹni tí Ọlọ́run fi iṣẹ́ rán. Wọ́n sì jẹ́ ẹni tó ń wọ́n jẹ́ èèyàn tó ń contribute sí ìdàgbàsókè ohun tó dára pàápàá jùlọ nínú ayé àwọn ọ̀dọ́. Ẹ ṣe gan púpọ̀. Kí wá lámọ̀ràn yín fún gbogbo àwọn tó wà bíbà ẹ̀ àti ọ̀pọ̀lọpọ̀ tó náà ń bọ̀ gẹ́gẹ́ bí iṣẹ́ ìrànṣẹ́ kẹ́dẹ̀ bá mi dárúkọ yín lẹ́ẹ̀kan sí. Gẹ́gẹ́ bí mo ṣe sọ ṣáájú pé orúkọ mi ni Prophet Ọlárẹ̀wájú Ezekiel. Ìmọ̀ràn mi fún gbogbo àwọn tí wọ́n wà níbí lẹ́nu ni wípé ká dúró di àsìkò Ọlọ́run. Torí tí a bá ní ká wo nínú ìtàn ìrìn àjò bàbá wa yìí àwọn náà wọ́n á ti ní àwọn àdójúkọ lóríṣiríṣi ní gbogbo ọ̀nà tí wọ́n dẹ̀ borí pẹ̀lú sùúrù àti àforítì. So ìmọ̀ràn mi fún wọn ni wípé kí wọ́n ní sùúrù di àkókò wọn kí wọ́n dẹ̀ ṣe iṣẹ́ yẹn pẹ̀lú inú kan àti ọkàn kan àti òtítọ́. Ẹ ṣe gbàgbé dárúkọ yín mà. Orúkọ mi ni Lady Evangelist Ọlágòkè Olúwatóyìn Cecilia. Ẹ jọ̀ọ́ báwo lẹ ṣe jẹ́ nínú ìjọ New Jerusalem Church nígbà wáyé? Mo jẹ́ ìkan lára ìwọ̀n evangelist tó jẹ́ member church. Ìyẹn ní member church. Àdẹ́mọ̀dẹ̀ tún jẹ́ ìkan lára teachers ní college. Ẹ tún jẹ́ ìkan lára àwọn teachers ní ìyẹn akẹ́kọ̀ọ́. Jerusalem College. Kábíyèsí Ọlọ́run. Ẹ jọ̀ọ́ kí lẹ lè bá mi sọ lórí nǹkan tá à ń ṣe níbí báyìí àti nípa ilé ìjọsìn tá a wà jẹun pàtó? Mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run pàápàá fún oore ọ̀fẹ́ tó fún wa láti jẹ́ kí ọjọ́ òní lọ́kùn kó bá gbogbo wa láyọ̀ àti àlàáfíà. And then mo dẹ̀ tún pray lórúkọ Jésù ilé ológo tí a lè kọ́ Ọlọ́run ní ọdún. Ohun tí mo kọ̀ rí ni pé n tá à ń ṣe lénìí jẹ́ nǹkan tó wà very very important fún ẹni tó ní target fún ibi tó ń lọ. Kì í ṣe nítorí ayé yìí ni gbogbo n tá à ń ṣe but nítorí ibi tá à ń lọ. So eléyìí jẹ́ àǹfààní fún ẹni tó bá ṣe ń wò pé báwo ló ń ṣe fẹ́ ṣe kò sí n tó lé ń bẹ̀ wípé kéèyàn ṣàyọ̀ǹda rẹ̀ fún Olúwa. So ohun tá à ń ṣe lénìí ó wà very very important sí mi àǹdẹ Ọlọ́run dẹ̀ mọ̀ nípa ohun tí à ń ṣe lóore. Ọlọ́run mọ̀ nípa ohun tí à ń ṣe. Ọlọ́run mọ̀ nípa ẹ̀. Ẹ jọ̀ọ́ gẹ́gẹ́ bí ẹ̀yin tẹ́ jẹ́ bí adarí ìyẹn gẹ́gẹ́ bí ọ̀gá àwọn akọrin àbí ṣé mo gbà? Ẹ jọ̀ọ́ bí ìgbésẹ̀ wo àti pé ìlànà wo lẹ̀ ń fi lélẹ̀ fáwọn tí ẹ̀ ń darí tẹ́ wà tẹ́ já sáájú fún? Ìlànà tèmi fi lélẹ̀ tí mo fi lélẹ̀ ní ìlànà tó dára pé mo dẹ̀ ń ṣiṣẹ́ pé bí àwọn tó ń bọ̀ àtàwọn tá à ń lọ ló pé bí gbogbo ọ̀ṣọ́ jọ kí ìjọba Ọlọ́run ṣe rí jẹ a good foundation ló fi lélẹ̀ fún wa. Ìyẹn ni pé kí àwọn náà lè rí nǹkan gidi bá. Torí ìran kan ń lọ ìran kan ń bọ̀ ọ̀rọ̀ ilé ayé. Ìran kan ń bọ̀. tó kọ́ Ọlọ́run kó ràn wá. Ọlọ́run kó ràn wá lọ́wọ́. Ẹ bá mi dárúkọ yín lẹ́ẹ̀kan sí i. Orúkọ mi ni Lady Evangelist Olúwatóyìn Ọlágòkè Cecilia. Ẹ ṣe gbọ́ púpọ̀. Who came here as my mother today? Àwọn ni wọ́n gbé gẹ́gẹ́ bí ìyá mi lónìí tó pé kò sí ìyàtọ̀ fún mi. Mommy, I greet you. Mọ́mí adúgbòlọ́wọ́ yìí àkìyí. And I greet the chairman of this church. Ẹ kò lè dúpẹ́lọ́wọ́ alága ìjọ yìí. I greet all the pastors and evangelists. Àwọn pásítọ̀ àwọn evangelists. May God continue bless you. Olúwa wà sọ́yà òkun yín. Thank you very much. Ẹ ṣé lọ́pọ̀lọpọ̀.
Hallelujah. We are going to go to answer with some few people. Àwa mélòó kan a máa lọ sí ìsàlẹ̀ ní àdúgbò yìí. To go and hang the flags. Láti lọ fi flag yẹn sí òkè. When we get there, we want the band to give us the national anthem of Nigeria. Nígbà tí a bá débẹ̀, á bẹ̀ kí àwọn akọrin tó wọ́n fún wa ní orílẹ̀-èdè Nàìjíríà. Ẹ jẹ́ kí gbogbo wa lọ. Tí a bá ti débẹ̀, ẹ̀yẹ́ gbogbo wa ẹ̀yẹ́ plasma Ẹ jẹ́ gbogbo wa lọ. tí wọ́n ti dé tán. Àwọn akọrin lè dúró. Ẹ̀yẹ́ kọrin. Somebody should collect it after it. Somebody should collect it. All right, Bishop, After they will do it, sorry, all right, congratulations, sir. Ọ̀ṣunlájọ wa. Ẹ̀tọ́ yẹ láti máa pàtẹ́wọ́ fún wa. Lẹ́yìn ọ̀bá mọ díútì yín, àwọn àlejò á mọ díútì wọn. Ilé ìwé yìí a ti dá sílẹ̀ láti bí ọdún mélòó kan sẹ́yìn.
tí mo dẹ̀ ní ẹni àkọ́kọ́ tó kọ́kọ́ jẹ́ jáde níléèwé tó jẹ́ pásítọ̀ Bámigbádé ṣẹ́fà àtọ̀sí Bámigbádé. pásítọ̀ Bámigbádé Pásítọ̀ Bámigbádé. Báńgbóyè ẹ jáde ẹ wà bọ̀. Nígbà tí bàbá ìbálẹ̀ wá kẹ́kọ̀ọ́ lọ́dọ̀ èmi bí mo ṣe tó yìí bàbá yìí ọdún yí àwọn lẹ ṣe skul lọ́dọ̀ wa mi ìsìnà 2015 or 14 ẹ gbọ́dọ̀ sáwọn aránṣẹ́ Ọlọ́run kárí yín first pastor tí mo kọ́kọ́ ọ̀dé níbí nìyí and that time you are 67 years of age báyìí Ọlọ́run tuntun gbé yín sókè sí now 75 ẹ bá mi yin Jésù lógo bàbá nìyí wọn ò sọ pé àwọn ọmọ là ń kọ́ wọn ní ẹ̀kọ́ Bíbélì wọ́n fi ara mú ẹ̀kọ́ wọn ì pẹ́ dé skul wọ́n jẹ́ ẹni tí ó ṣe é fi hàn láàrin èrò tí wọ́n bá pẹ́ lọ́dún dé skul wọ́n á pè mí lórí aago pé àwọn ń lọ sí travel ní àwọn ń bọ̀ mo kí yín bàbá Bámigbóyè Ọlọ́run á jẹ́ kẹ́ pẹ́ fún wa student mi ni wọ́n Ọlọ́run á ràn yín lọ́wọ́ God bless you àtúpè yín padà tó bá kú ọ̀nà fún ẹ tó pè yẹn. presentable láàrin àgbáyé ẹni gbà tí wọ́n fún mi ní award àwọn tí wọ́n ní ọrọ̀ ni wọ́n wáyẹ ọrọ̀ orílẹ̀-èdè tó wà lọ́wọ́ wọn wọn ò wo torí pé àwa wà nínú ibi yìí wọ́n tọ̀ wá wá ẹ̀yin tẹ́ ń wò mí ibi tí oúnjẹ yín wà á tọ̀ yín wá. ìwọ tínú ẹ dùn sí wọn tó wù ẹ́ náà láti jẹ́ evangelist. I thank God evangelist because I travel out. Nígbà tá a bọ́lẹ̀ nínú plane, òyìnbó yẹn bí léèrè pé how are you? What's your mission in United Kingdom here? Only I'm just here to say hello to my ministry in United Kingdom. And I'm spending just 2 weeks here. I'm going back to my country. You are going back to your country, so you cannot waste time here in my country here. No, you can't waste time in United Kingdom. I'm busy in Nigeria, so I'm living here into waste time. Man, don't check you here. Who dey embrace it? Torí pé to proud yourself, I'm an evangelist. It's a powerful word. Hallelujah, somebody. Hallelujah. I can proud of myself that I'm a pastor. I can prove myself that I'm a prophet. These people want to prove themselves that you are evangelist. Evangelist is a powerful word which ordinary person cannot name himself evangelist. If you are call yourself an evangelist without go through this line, you are nothing. You are fake. Fake evangelist. Without ordain you as an evangelist, as a pastor in this ministry field, you are deceiving yourself. You have to pass through field before you can be ordained. So nǹkan yìí ẹ̀yin náà nílò rẹ̀. This man is from Ikoyi. This one from Ikire. This one from Ikoyi. Who is this? This one from Ilesha. This one from Ondo. This one from Osun. This one from Ikire. This one from Ikire. Who's that person? This one from Benue State. Who's the last person? Let me see the face. Also from Ikoyi. And also from Ikoyi. Hallelujah. Hallelujah. We give glory to God. Hallelujah. Ó wù ẹ̀yin náà láti dé ipò yìí. Tó bá wù ọ́ láti dé ipò tí wọ́n dé yìí. Tó bá tún di ọdún tó ń bọ̀ á tún ṣe. This is a woman of God all the way from abroad. Torí nǹkan tó ṣe ń wá lọ́dọọdún nìyẹn. Àwọn ló máa san owó tí ká owó plane yẹn òun lásán. Àwa olówó ta lè fún yàn à ń bẹ náà ni wá. Ọlọ́run adé ṣàánú fún wa. Amen. Náà ṣé irú orí ọ̀fẹ́ yóò wù yín? Ó bá wù ẹ́ kí hallelujah mẹ́ta. Hallelujah. Hallelujah. Máa gẹ́ wá mẹ́rin ṣe ìṣọ̀lá náà wà. Ó dẹ̀ wá ṣe ẹ̀kọ́ Bíbélì ó máa ṣe oríire lónìí. Amen. Màmá ẹ̀yin lẹ tẹ̀lé ọmọ yín wá ní gbogbo ọjọ́ ayé yín ẹ̀ ní máa ìlera. Amen. But tomorrow Ní ọ̀la Sunday. is 3,000 naira. Ẹgbẹ̀rún mẹ́ta ni o. Ní ọ̀la Sunday. Now we are giving you free. Ní òní ọ̀pọ̀ ni ọba dé o. You are from where? Ìbẹ̀rẹ̀ ti wá. Amen. Ẹ pàtàkì fún Jésù. Ẹ sáwọn ní àtẹ̀wọ́ tó ní tìmọ̀. This is my come up.
This is my sister. She's from Lagos. A ní ìlú Èkó ní ti wọ́n. You want to be an evangelist? Congratulations. Alábẹ́ bí ajé ìrere obìnrin. Go and fill it. Please stay. Hold on. One passport for your ID card, one for your form. Pápá oníkékeré kan. The form you are going to return it back after you fill it. God bless you. Your name, your telephone number will be there. Phone number. Please, woman of God, he will write your name down. God bless you. Amen. God bless you. Amen. Amen. God bless you. Amen. You want to offend the pastor? Amen. God bless you. Amen. Offend the form lady. Lẹ́yìn ọ̀fẹ́ ni. God bless you. Amen. 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 One of the pastor. God bless you. Amen. Bàbá jùlọ ní náà. Oh,
You carry Ankara come. ẹjọ àwọn akíntúndé sàkóso olóyè mi ẹbí ẹ bá wa fún wọn ní àyè. nígbà tí wọ́n máa pe àbíṣọ primary bishop olúwa lórí Abíọ́lá kónáwà ẹ jẹ́ kó máa bọ̀ lẹ́kùn pé wọn. ẹ̀yin dábì náà sọ́yìn sàṣíàmà gbogbo àwọn ANT tàbí ìṣẹ́kù gbàsà tampa ẹ̀yin náà ẹ máa bọ̀ sà ẹ máa bọ̀ lẹ́gbẹ̀ẹ́ ohun aláwa yóò fẹ́ jọ sà àbí ìṣẹ́kù gbà gbàgbẹ́sà ẹ máa bọ̀ my pastor ẹ máa bọ̀ ẹ jẹ́ bàbá lọ àkàrà ìgbòho sí àárín níbo ni bishop wa amen God bless you amen Amen. ẹ jẹ́ kí àwọn tí kọ̀ọ̀kan tó wà bẹ́ẹ̀ sẹ́yìn lẹ́ mẹ́kẹ́ ok ẹ má jẹ́ ká fi ẹwé ẹni tó mẹ́kẹ́ wà mí Jésù jẹ́ ẹ̀ tí wà mí bàbá ẹ jẹ́ kó bá kọ́ gbadé ní ẹ bá gbadé lórí ìkíní yẹn nígbà tí ẹ bá bá wà pé. Open the cake. So bóyá ẹ̀sùn ọmọ náà bóyá JES la máa pè ní o bóyá nǹkan bí làwọn àpè bá a pè Ọlọ́run Babalọ́lá àbí Ọlọ́run àwọn àdúgbò sí bóyá ẹ máa bọ̀ níbi tí owó ti gbogbo olúgbòho ẹ máa pàtó fún àwọn bàbá rárá. Bàbá akínyé o akú oríire òní o nígbà tí ẹ bá ń ṣe 109 years gbogbo alájọ wà láyé gbà yẹn ẹsìn ìfọdọlọdọ lọ now we want to call X another U another S. Congratulations, happy birthday, Daddy. Wish you long life and prosperity with Jesus. This is a day of joy, that day of joy, that day of joy. Yeah. This is a day of joy, that day of joy, that day of joy. Long life and prosperity. Nígbà yìí ní ká lọ ládé, ẹ má bínú fún bí program yẹn ṣe lọ, Ọlọ́run ló tù ú. Tí a bá ti ṣe eléyìí tán, la máa wọ inú gbàgede Ọpẹ́yẹmí gbé kàlẹ́ndà wá, gbé wọ́n fọ̀rọ̀ wá. A máa wọnú gbàgede ọ̀rọ̀. Ní báyìí, a fẹ́ ta òróró fún àwọn ìránṣẹ́ yìí. Màá mi ẹ̀ dìde ló. Ṣé ká talẹ̀ tẹ̀lé wá ẹgbẹ́ àgbàṣe yẹ̀kẹ́ jókòó tì? Ẹ wo ẹ̀ka ìgbàgbé náà ló ara ìyá tó wà ní iṣẹ́ ló wà nìyẹn. Ìwọ tó bá fẹ́ jọbẹ̀ kíákíá máa ju ọ lẹ́nu. Wúrúwúrú tó di àṣà. Ẹ ṣí ìwé tó wà ní ọmọ yín. Ìwọ tó bá tẹ̀lé wọn wá dìde dúró wá dó sẹ́yìn wọn. Kẹ́ ẹ fi ara balẹ̀ àfẹ́ ìlú lákòókò yìí. Ó tẹ̀lé wọn wá dìde. Nígbà tí a bẹ̀rẹ̀ ìjẹ́wọ́. Ọlọ́run pè tí ẹ bá
wo àwòránṣe ẹni tí ọlọ́run pè é ẹ̀ẹ́dẹ̀ rẹ̀ ọlọ́run lọ sí ilé ẹ̀kẹ́ dábàá lọ́wọ́ ìsàlẹ̀. ẹ má mú ọ̀gbìn mọ́ ìwé ìwé àgbẹ̀ká ọlọ́run ṣòwò aṣọ ọlọ́run lẹ́yìn ṣọ́ọ̀ṣì àdáwọ́ ní yóò lò ó ẹ̀wọ̀n máa ní lóògùn long life and prosperity. nígbà yìí ní tàn lọ́la dé ẹ má bínú fún bí program yẹn ṣe lọ ọlọ́run ló tù ú tí a bá ti ṣe eléyìí tán la máa wọ inú gbàgede ọpẹ́yẹmí gbé kàlẹ́ndà wá gbé wọ́tíwọ́ọ̀dù wá a máa wọnú gbàgede ọ̀rọ̀ ní báyìí a fẹ́ ta òróró fún àwọn ìránṣẹ́ màá mi ẹ̀ dìde ló ṣé ká talẹ̀ tẹ̀lé wá ẹgbẹ́ àgàṣe yẹn ẹ̀dógún sí. ẹ wọ ẹ̀ka ìjọba ìnáwó ara ìyàtọ̀ wà ní iṣẹ́ wa nìyẹn. ìwọ tó bá fẹ́ jọbẹ̀ kíákíá ara ju ọ lẹ́nu wúrúwúrú tó di àṣà. ẹ sí ìwé tó wà ní ọmọ yín. ìwọ tó bá tẹ̀lé wọn wá dìde dúró wá dúró sẹ́yìn wọn. kẹ́ ẹ fi ara balẹ̀ àfẹ́ ìlú lákòókò yìí. ó tẹ̀lé wọn wá dìde. nígbà tí a bẹ̀rẹ̀ ìjẹ́wọ́. ọlọ́run pè tí ẹ bá wo àwòránṣe ẹni tí ọlọ́run pè ẹ̀ẹ́dẹ̀ rẹ̀ ọlọ́run lọ sí ilé ẹ̀kẹ́ dábàá lọ́wọ́ ìsàlẹ̀. ẹ má mú ọ̀gbìn mọ́ ìwé ìwé àgbẹ̀ká ọlọ́run ṣòwò aṣọ ọlọ́run lẹ́yìn ṣọ́ọ̀ṣì àdáwọ́ ní yóò lò ó ẹ̀wọ̀n máa ní lóògùn ọ̀rọ̀ ayé wa ti ní àlàáfíà. àwọn ọmọ tó lọ́rùn fún wọn pátá. ẹ ṣe mọ́ mi fún iṣẹ́ ìdáwà nípa long life and prosperity. nígbà yìí ní tàn lọ́la dé ẹ má bínú fún bí program yẹn ṣe lọ ọlọ́run ló tù ú tí a bá ti ṣe eléyìí tán la máa wọ inú gbàgede ọpẹ́yẹmí gbé kàlẹ́ndà wá gbé wọ́tíwọ́ọ̀dù wá a máa wọnú gbàgede ọ̀rọ̀ ní báyìí a fẹ́ ta òróró fún àwọn ìránṣẹ́ màá mi ẹ̀ dìde ló ṣé ká talẹ̀ tẹ̀lé wá ẹgbẹ́ àgàṣe yẹn ẹ̀dógún sí. ẹ wọ ẹ̀ka ìjọba ìnáwó ara ìyàtọ̀ wà ní iṣẹ́ wa nìyẹn. ìwọ tó bá fẹ́ jọbẹ̀ kíákíá ara ju ọ lẹ́nu wúrúwúrú tó di àṣà. ẹ sí ìwé tó wà ní ọmọ yín. ìwọ tó bá tẹ̀lé wọn wá dìde dúró wá dúró sẹ́yìn wọn. kẹ́ ẹ fi ara balẹ̀ àfẹ́ ìlú lákòókò yìí. ó tẹ̀lé wọn wá dìde. nígbà tí a bẹ̀rẹ̀ ìjẹ́wọ́.